Hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú dédé ìwòyí òjè. Mo fẹ́ fi ọ̀rọ̀ kan sí wa létí báyìí. Kẹ́ bá mi gbé yẹ̀wò. Èmi rò pé ó ti tó àsìkò tí àwọn olórí tó wà láàfin kábíyèsí Ọ̀jájá. Ó dàbí pé ọ̀rọ̀ wọn ti ń le. Ó ti ń lé méní méjì mẹ́ta títí di uncountable. Torí a lè sọ wípé ká máa káǹtì gbogbo ìṣe wọn, gbogbo ọ̀rọ̀, gbogbo ìwà wọn, gbogbo ìbàjẹ́ tó ń ṣe láàfin. Ọlọ́run ló yé o. Torí ó sú wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ níjó sú yín. Ẹ jẹ́ kó máa ṣe ìbàjẹ́ ká lè máa táṣìírí wọn wá fún yín. That is kan tó kù nìyẹn. Kì í ṣe pé bóyá inú wa dùn sí o. Bẹ́tí Naomi àtàwọn ọmọ ẹ̀ àti kábíyèsí àti fi Ọlọ́run àti fi ṣọ́ wọn. Ọlọ́run nìkan ni ó lè gbé wọn níjà. Ṣùgbọ́n àwọn tó lórí yẹn wọ́n ṣà ń ṣe ṣáàlì. Nọ́bà nígbà tán close ní ṣọ́ọ̀ṣì lánàá kábíyèsí àti Naomi. Torí wọ́n ní kábíyèsí ò lè ṣe pé kó tó close àti dé ṣọ́ọ̀ṣì. Kó tó close àti dé ṣọ́ọ̀ṣì ìyàwó ẹ̀. Torí agbára àdúrà ó ṣiṣẹ́ gidi gan lára kábíyèsí. Kábíyèsí náà dẹ̀ ń rí performances ìyàwó ẹ̀ lára òun. Lórí àdúrà ni. So now wọ́n ní ṣe ni kábíyèsí gbà tán ṣe tán. Kábíyèsí ló yà pé wọ́n láti gbọ́ pé wọ́n náà sùn ibì kan wọ́n dáná sí ṣọ́ọ̀ṣì. Wọ́n náà sùn wọ́n ní ọjọ́ ṣọ́ọ̀ṣì kan ná wọ́n ṣe kí wọ́n ṣàbọ̀mí pa. Bí inú ṣe bá bí kábíyèsí nìyẹn. Tó wá ní kí Naomi kó má wọ̀ pé kó tẹ̀lé o. Bó ṣàlọ́kù Naomi down ní one big fine place lákùrẹ́ yẹn. Bóyá hòtẹ́ẹ̀lì ni o. Pé wọ́n ṣà ní kábíyèsí àti Naomi wọ́n wọ mọ́tò wọn jáde. Wọ́n ní wọn wá mọ ibi tí wọ́n lọ síbẹ̀ ṣá. Wọn wá mọ ẹni tó lọ ta àwọn NRC àwọn mamaláwo tó wà láàfin. Wọ́n ní Mariam àti kẹ́ máa wò wọ́n o. Ṣé wọ́n pé wọ́n takú ti kábíyèsí pé nǹkan tó bá máa rí ẹ má worry. Pé àwọn ò ní kúrò láàfin. Wọ́n á lọ dènà wọn padà. Wọ́n ní àfitọ́wọ́ wọn bá tẹ nǹkan kan táwọn ń wá láàfin káwọn tó relax. Bẹ̀tí wọ́n á dẹ̀ rí nǹkan tó ń lérò yẹn. Wọ́n ò ní rí o bẹ̀tí other side wọ́n á rí. Ṣé you understand? Bẹ́ẹ̀ ni. Tọ́wọ́ wọn bá ti tẹ nǹkan táwọn fẹ́ àwọn ò ní kúrò láàfin. Ó di ìgbà náà ṣùgbọ́n àwọn ní Ọlọ́run. Àwọn àtọlọ́run náà jọ dálé ayé. Wọ́n ní ṣe ni nǹkan tí mo fẹ́ mú jáde ni pé kì í ṣe ordinary. Wọ́n ti ṣe débi tó jẹ́ pé ó tún mọ̀ pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ti ní gíláàsì tán fi ń yẹ kábíyèsí àti ìyàwó ẹ̀ wọ́n fi ń yẹ̀ wọ́n wò ibikíbi tán bá ń lọ. Wọ́n máa wà nínú yàrá wọ́n máa mọ ibi tó wà. Wọ́n máa mọ location. Wọ́n láwọn mẹ́ta o àti Queen àti Mariam àti Ashley àti olórí Ronke wọ́n ní bọ́n ṣe múra ni. Wọ́n ní kò tí bóyá ló ti pé 10 minutes tí kábíyèsí àti Naomi wà ń bẹ̀. Wọ́n ní ṣe lẹ́kàn rí wọ́n kàn ṣàdédé náà rí àwọn mẹ́ta yẹn tó lọ bá wọn ní hòtẹ́ẹ̀lì. Wọ́n rí security pé mọ́tò kábíyèsí ṣàlélẹ̀ kíní kan pé ẹni tó park. Wọ́n ní kí ló dé pàlejò àwọn ni. Wọ́n ní ọkọ àwọn ni. Pé wọ́n gbọ́ pé ó gbé girlfriend wá sí hòtẹ́ẹ̀lì yìí. Pé òun náà fẹ́ wá lọ bá. Pé ta ló ní mọ́tò yìí? Àwọn security wá ní kan calm down. Pé ẹni tó wọ́n ní pé tí bọ̀bọ́ yẹn ò bá fún wọn ní táwọn people yẹn ò bá fún wọn láàyè pé kíní kan ṣe kíní kan pé àwọn fẹ́ rí kábíyèsí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní hall ní hòtẹ́ẹ̀lì yẹn. Naomi jáde o husband snatcher kábíyèsí àwọn ò ní gbà. Àwọn máa sun mọ́tò kábíyèsí náà kẹ́ máa wò ó kẹ́ máa wọ́n náà máa sun náà àwọn máa ṣe gbá àwọn máa ṣàwọ̀. Wọ́n ní wọ́n create a nuisance sí hòtẹ́ẹ̀lì yẹn ní àná tá à ń sọ yìí. Báwọn people yẹn ṣe sáré kàbàkàbà wọ́n lọ bá kábíyèsí pé wọ́n kọlẹ̀ pé àwọn obìnrin mẹ́ta kan wà bẹ́ẹ̀ pé wọ́n ń make noise ní
èta pé wọ́n náà máa sun mọ́tò náà, wọ́n náà máa ṣe kínní, pé wọ́n ní ẹgbẹ́ girlfriend wá sí hòtẹ́ẹ̀lì, ìyàwó àwọn dẹ̀ lọ ìyàwó ẹnìkan ló sọ fún àwọn pé bíbá ni kábíyèsí gbé girlfriend wá. Wọ́n ní bí kábíyèsí ṣe dídí ni tó lọ bá wọn. Ẹ tún ti gbé madness yín débi. Ta ló sọ fún yín níbi tí mo wà? Wọ́n ní kábíyèsí wá bẹ́ẹ̀ kó wá ní kí wọ́n ní àwọn ò ní gbà. Kábíyèsí àwọn ò ní gbà. Wọ́n ní Naomi lẹ́nì ní gbà pé àwọn gbọ́dọ̀ ṣe mẹ́wàá fún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, wọ́n bẹ̀rẹ̀ sí ní create nuisance ńbẹ̀. Wọ́n ní at the end of the day. Pẹ̀lú ariwo yẹn, wọ́n ní kábíyèsí ò lè gbà á mọ́. Bó ṣe wá ní àti àwọn tó tẹ̀lé kábíyèsí, àwọn terrorist kábíyèsí àtàwọn security àwọn hòtẹ́ẹ̀lì yẹn. Kí tẹ bá rí bọ́n ṣe ṣu gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní rúgùdù. Wọ́n ṣu wọn ní rúgùdù, wọ́n throw away wọn dànù síta. Wọ́n ní ẹ̀yin àbí báwo, kí náà fi mọ bí, kí náà fi ṣe. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ rojọ́, ó padà sínú hòtẹ́ẹ̀lì. Wọ́n ní bó dẹ̀ ṣe lọ pé kì í ṣe pé bóyá kíní onítàdé ní káwò, wọ́n gbé sínú mọ́tò. Adéwàmíwá, wọ́n ní ìyẹn náà wà. Ìyẹn náà bá wọn lọ ṣọ́ọ̀ṣì lánàá yẹn. Pé ìyẹn náà, àwọn mẹ́rin yẹn náà lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ. Wọ́n ní wọ́n rí pé Adéwàmíwá wá rí gbogbo nǹkan tí àwọn olórí túláàsì yẹn tó ń ṣe ní ibẹ̀. Pé ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní rojọ́ fún àwọn people yẹn. Pé Naomi ò máa ń ṣe girlfriend. Wọ́n máa ní first wife. Ó ṣàsọ gbogbo story Naomi ṣe rí láàfin yẹn pẹ̀lú àwọn eléyìí. Pé rọ́ ni o, pé Naomi ò ṣe girlfriend o. Naomi báyìí ni Naomi ṣe jẹ́, báyìí ni Naomi ṣe jẹ́. Wọ́n ní ìbínú yẹn ti wá so pọ̀ jù báwọn people yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ní kíní ló ní ti ẹ le jù. Wọ́n láṣìlì kàn ta pẹ́rẹ́ owú jíjẹ ti fẹ́ pakò. Ó ti fẹ́ fúnra ẹ̀ hypertension pẹ̀lú owú jíjẹ. Ìyẹn tí hypertension ò bá mú. Ló bá tán. Wọ́n bá ní bọ́n ṣe ṣù wọ́n nìyẹn. Tán bọ́ndù wọn dànù. Kẹ́ máa wo nǹkan tí àwọn people yìí tó ń try láti ṣe. So ó ti wá di pé kábíyèsí kò lè sinmi nínú ààfin. Kò tún lè sọ pé kóun tún bọ́ síta, kóun tún lọ sinmi síbì kan, wọ́n tún máa wárí bẹ̀. So ìyẹn lè fi hàn pé ó ti kọjá bí careful. Kẹ́ fi mọ̀ pé ó dàbí ó ní mirror tán fi ń wo kábíyèsí àti Naomi. Ṣé ìyẹn náà máa sọ pé kí Naomi máa sọ pé ó ti sú o? Ẹ̀tọ́ Ọlọ́run tó ń ṣe bẹ̀ nídìí àrò fún Naomi kò lè ever ṣíwọ́ nídìí àrò fún Naomi. Agbára Kristi. Mo ní kí n sọ fún ẹ̀yin èèyàn Àkìntì Gbogbo pé kẹ́ tún máa wo ibi level àwọn túláàsì ti kábíyèsí lọ ṣe mistake gbé wá sáàfin. Ọlọ́run á kó kábíyèsí yọ. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ lè bá fi sókò sí comment section, kẹ́ bá wa subscribe. Ọwọ́ tẹ fi ń ṣe yẹn, nǹkan rí lẹ́fì máa gbé ṣe o. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.